mọ̀ pé Gistlover ó ṣẹ̀ṣẹ̀ ṣe ìnáwó dé ni so ká máa fi lè wẹ́kọ̀mù ẹ̀ sílẹ̀ pé kó wá gbádùn wa. tó ẹ̀yin èèyàn wa ẹ farabalẹ̀ kí ẹ wo nǹkan tí ó ń ṣẹlẹ̀ nínú fídíò yìí ẹ̀yin èèyàn gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé Lizzy Anjorin ti ń bá ìyáálé rẹ̀ yìí tí gbogbo wa mọ̀ sí Fọlá Tinubu pa wàhálà tipẹ́tipẹ́ ṣùgbọ́n ní báyìí Lizzy Anjorin tó ti jáde wá tú àwọn àṣírí kankan nípa ìyáálé rẹ̀ Fọlá Tinubu ẹ̀yin èèyàn ẹ dákun ẹ farabalẹ̀ kí ẹ wá nǹkan fìdílé báwo ṣe máa play fídíò yìí fún yín o. ẹ sọ fún mi rí lóòótọ́ pé ti fẹ́ Lizzy bọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ pé Lizzy ẹ lè ní kankan pẹ̀lú ẹ̀ mọ́ ni Gbàlàjíbá bẹ́ẹ̀ ni mo ṣe máa ń sọ fún mi nípa Lizzy ní pé Fọlá ṣé o mọ̀ pé ọ̀rọ̀ tó ń sọ yìí ení aláàjì ò kì í ṣoníyàwó kan kò ṣoní méjì fún ẹ láti máa sọ fún aláàjì mo ń sọ fún ẹ pé ó máa ń sọ báyìí pé kò lè fẹ́yàwó mi ó fi hàn wípé Mèsúyà Adótòṣì òun ló rán ẹ sínú life Mr. Lawal tí obìnrin bá fẹ́ ọkùnrin tó ti níyàwó nílé ó ní bó ṣe máa question lọ ọkùnrin yẹn pàápàá jùlọ tí ọkùnrin bá officiate ìgbéyàwó tó wà láàrin òun àtobìnrin tí wọ́n bá lọ́wọ́ ẹ̀ bí wọ́n ṣe bá Lizzy Anjorin. Number 1 ó mọ̀ pé Lizzy ò kì í ṣe olórí burúkú ọ̀lẹ bíi tiwa ti Adótòṣì ó dẹ̀ bá Lizzy lọ́wọ́ Mr. Lawal ni fún ẹ Fọlá láti máa kórè Mr. Lawal ìwọ tó ò níṣẹ́ tó ò láyé ò rí bá ti ṣe ọ̀rọ̀ náà gbígbà plus ọmọ ọlọ́mọ 4 ló kó wá fún màá yìí for the fact that òun query audacity máa yìí it shows pé Gistlover ló rán ẹ sínú life máa yẹ ordinarily o ò ní ẹ̀tọ́ láti query anything tí máa yẹn bá ṣe ení o ti bá obìnrin 2 mẹ́ta lọ́wọ́ ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta obìnrin tó ń scold ọkùnrin lé lórí o bá obìnrin yẹn ní ọwọ́ ẹ̀ ni tó dẹ̀ converse mo bá lọ́wọ́ ẹ̀ ìwọ náà dẹ̀ ń sọ bí o ní o ti sọ fún ẹ rí pé òun fẹ́ Lizzy o dẹ̀ níṣẹ́ o láyé òde kankan fún ẹ láti máa question ọkùnrin yìí ó fi hàn wípé Adótòṣì ló ń tiẹ̀ gbogbo ayé dẹ̀ rí wípé gbogbo ibi tí Lizzy bá lọ ní Adótòṣì Gistlover ló máa ń sáré lọ síbẹ̀ ta lọkùnrin tí Adótòṣì ń dó lọ́wọ́ nígbà tó tì wọ́n lọ sọ́dọ̀ Mr. Lawal tó fi believe pé ó jẹ́ bákan jẹ́ ká listen sí ẹ. ẹni pé ìbéè mi kò ń sọ̀rọ̀ pé kí ni pé Lizzy òun ò lè ní kan pẹ̀lú ẹ̀ mọ́ ó ní àwọn ọ̀rọ̀ tó sọ fún mi nípa ẹ̀. so nígbà tí wọ́n dọ́dọ̀ Mr. Lawal tó bá Lizzy lọ́wọ́ ẹ̀ ìwọ wá lọ dá ọ̀rọ̀ Lizzy lẹ̀ lójú Mr. Lawal ó wá fọ́ọ̀sì Mr. Lawal kó búra fún ẹ àbí pé kò ní lọ rí Lizzy mọ́ àbí ó kọ̀ máa lọ gba material oúnjẹ fún wa tàwọn ọmọ títí ẹ àbí but kò ní fẹ́ Lizzy ó dẹ̀ mọ̀ wípé Mr. Lawal ló make Lizzy but Adótòṣì ń sọ fún ẹ script tí Adótòṣì kọ fún ẹ yìí picture tó ń fún wa ni wípé òun ti Mr. Lawal kó lọ máa gba owó àti oúnjẹ lọ́dọ̀ Lizzy kó wá máa fi bọ́ ìwọ picture tó ń fún wa nìyẹn torí wípé tí Mr. Lawal tó mú ẹ the man was doing well he was doing wonderfully well ó ní láti máa sọ fún wa yẹn pé ó sọ fún mi pé ò fẹ́yàwó mọ́ ó máa sọ fún mi báyìí pé kò sí owó lọ́wọ́ ẹ ṣé Adótòṣì náà ló sọ fún ẹ pé kó lọ rírun ọ̀tá Mr. Lawal débi pé kò ní sí nǹkan kan mọ́ lọ́wọ́ ẹ kí Lizzy má bàa fẹ́ I'm just asking a question láti máa sọ Mr. Lawal pé bó tiẹ̀ ṣe máa ń sọ̀rọ̀ o máa sọ wáyé pé o lè fẹ́ Lizzy so nǹkan tó wọ establish sí ni pé àìníṣẹ́ lọ́wọ́ ẹ o máa ń bayé gbogbo obìnrin tó bá bá lọ́wọ́ Mr. Lawal o máa ń bayé wọn jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ náà àbí o máa ń dán ọ̀rọ̀ àwọn obìnrin yẹn lẹ̀ Fọlá if I may ask you kí ni àwọn nǹkan tó ti sọ fún Mr. Lawal nípa mi tó jẹ́ wípé Adótòṣì ló ní kó máa sọ fún Mr. Lawal kí mi àti Mr. Lawal má bàa pàdé mọ́ kọ́rọ̀ wa má bàa yíra wa mọ́
ọkọ tí Àdótòṣì Gistlover ń sọ fún ẹ pé kó máa sọ fún Mr. Lawal tí Mr. Lawal fi wá fi ẹlọ́kàn balẹ̀ wípé àwọn ò ní dọ́dọ̀ Lizzy.